Hello, everyone. Welcome back to Toyeen Talks. To all our wonderful and beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are so happy you find us. Please don't forget to like, to share, and subscribe. And hit on that notification bell so you'll be notified for more upcoming videos. And in the comment section, please note the regretful comments. Thanks for watching. So we'll see you in our next video. Stay safe, stay blessed. We love you. Bye. ẹ̀yin ìyá tẹ́ pera ẹ̀ ní ìyá ọlọ́wọ́ á ṣe ọmọ tí ọlọ́wọ́ á ṣe ìyàwó Dorcas fọmọ yín lọ́kùnrin. ìkànnì àgbáyà òun ni ó rọ́mọ bíi Dorcas ọlọ́wọ́ á ṣe fún ọmọ yín lọ́kùnrin gẹ́gẹ́ bí ìyàwó. ara gbé grandkid wá sórí social media sọ pé ọmọ orí Facebook ni àwọn orí Facebook ló máa dáwó fún ọmọ yín kò ní tó bá kò ní lè ṣe bàbá olórí ọmọ tó bí. èrìpẹ̀ ti ponú gan ẹ ti ponú gan o ìlú òyìnbó ti sọ yín di wèrè òpònú àgbàlagbà. ìlú òyìnbó ló sọ yín di òpònú àgbàlagbà. èyí tí àwọn aṣẹ ọlọ́run ni àwọn táwa ni máyà àbáwọn tó lọ ṣe 12 hours tí wọ́n ṣe ọlọ́run ni. You allow somebody that is so gullible, so lazy, so self-centered, greedy, manipulator to sit down on the social media and manipulate you people. Ó dẹ̀ ń já yín ní olè. Bambiala. Ẹ bá mi ṣe àìṣe yìí o. Ẹ bá mi ṣe àìṣe yìí o. Olè ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ fún wa ní sáà olè ló ń jẹ́ bẹ́ẹ̀. Olè ni. If you want to do this as a professional journalist, bloggers, speakers, yeah, you can do it. Make that money. Somebody like Oru VDM here, shows of him about share video. Of recently, also like about share like wait news or to vet on go viral. One time that he did that. Out of how many videos ó ṣe lójúmọ́. Ẹ jẹ́ bá around the side ẹ bá around the up kí ló ń jẹ́ bẹ́ẹ̀ olè ló ń jẹ́ bẹ́ẹ̀. Say what you have to say and leave it. Whoever wants to give you gifts, no, why? There's nothing wrong. People give you a gift. There's nothing wrong. Willingly, people will give you. People want to donate it. People want to give you something. That's fine. Wá sọ di iṣẹ́. ẹ̀yin ìyá tẹ̀lé náà mọ tó lè jẹ́ the same age. Ó ti di kọ́mọ yín lọ́wọ́ báyọ̀ ó ti dẹrù yín mi ò ní ẹ fi sílẹ̀ o mi ò ní ẹ padà lẹ́yìn ẹ o. ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ nébù ẹ̀ gbogbo ẹ̀yin la máa fara gbá. ẹ̀yin tẹ́ kúrò lábẹ́ anything Ọlọ́run àforíjì yín o. oró rẹ̀ mi Adéọlá Ireolúwa mo ò rí kí wọn náà wà active wọn dàbí wọn ní wọn náà sì ń bẹ̀ mọ́ mo gbọ́ tó wọn ní ò sí ń bẹ̀ mọ́.
and many other people tí mo mọ̀ bẹ́ẹ̀. Daddy David Infinity àbí David Infinity Godfather. Godfather. Are you really a godfather for real? Bullshit. Ẹ̀yin late, ẹ wá late. Came very late. He came very, very late. And you know, you think Godfather what? And you know, ríran. Ṣé you know ríran? Wọ́n gbé kéèsì yín náà wá o. Wọ́n gbé kéèsì yín wá fún mi. Bọ̀dọ̀ máa fẹ́ máa bá yín fi sílẹ̀ bẹ́ẹ̀. Máa fi ṣe tọkùnrin sọ́kùnrin. Ó lọ bẹ́ẹ̀. Kò tó ní pé ká ẹ má ṣe nípa lórí social media. Tó má pè ní Godfather, wọ́n ní gẹ́gẹ́ bí àgbàlagbà ni. And I think you should know what is right and what is good and what is bad. You should know what is good and what is bad. And you should be able to speak on the truth. Not for any fames or attentions or likeness. You should stand by the truth and what is fair. David Infinity. Tẹ́ bá wà responsible. If you have something that you value, then I think you need to start doing the right thing. Unless tó bá pé ìwọ náà you don't give a fuck, kò sí tìjú lára tẹ̀yìn náà. Then you stand by the dead. You stand by the pig. Then you'll be robbed in that mug. Ṣé o wò rí pé inú ẹ̀rọ fún inú ìgbẹ́ ló wà, David Infinity? Look at you. Look at the circle you are. Tó bá break everything down, ṣé kò ní yí ẹ ni? Ṣé dọ̀tí ò ní yí ìwọ náà? So-called Godfather. Àwọn wo lẹ́ ń kó kiri tó fi ń pè ní Godfather? From Kwame to Dorcas to Estabod to Dorcas. Back and forward. Gbogbo òrùngbọ̀n ló ti funfun. And you want to tell me you don't know the right from left. What attentions or love or likeness are you looking for from these people? Tí bá bá wọn dọ̀tí bá bá ẹ̀. Because you're their Godfather. Alujo ló wọ́ ẹ̀ the other day. Look at as little as Alujo it is. Kò ṣe wọ́ ẹ̀.
Are you a speaker? Are you the Godfather? Baba church àbí kí lè máa ń pọ̀ Godfather baba kí lè máa ń pọ̀ baba church baba holiness Godfather àbí kí lè máa ń pọ̀. You don't know the right. Ṣé ẹ mọ ọwọ́ tó yàtọ̀ owó sí gbàdúrà? Look, girl, Dorcas, this is right, this is left. This will look good on you, this will look bad on you. Tó bá ṣe báyìí, look good on you. Tó bá ṣe báyìí, I look bad on you. Won't you be embarrassed when tí wọ́n ń pè ní boss lady ń lọ sí gbẹ̀rígbẹ̀ ọlọ́ngbà kúnrán? How will you feel? Oh, obo ẹni. Ẹ sọ pé kò ń ṣòbò ẹ̀. But ó yàtọ̀ sọ́bọ̀ obo ilé, ó yàtọ̀ sí oko ilé Ifẹ̀. Ó ní class. Ó jura wọn lọ. Oko yẹn ní class. Ẹ lè fún compare ara wọn. Are you not ashamed that someone that you tẹ́ ń pè ní goddaughter yín ọwọ́ ń tọrọ owó food oúnjẹ ọmọ lórí social media? Aren't you ashamed of that? Decent bara or not decent bara is still bara. Bara ni bara ń jẹ́. Ó bá wọ suit kò tọrọ bara náà ṣe ni. Kí wá ní purpose ọdún tẹ ní? Ọdún tí mi tẹ kó jọ, kí ni purpose tẹ náà? Kí ló wà fún? Kí lẹ́yìn ṣe bẹ́ẹ̀ nìyẹn? Ẹ̀ǹtura yín. Ṣé wàá parọ́ fún yín? Tí ọ̀rọ̀ bá dojú ọ̀rọ̀, ìjà t'Alujo àti Dorcas ń jà. Hello? Tí ọ̀rọ̀ bá dojú ọ̀rọ̀, Alujo máa jẹ́wọ́ ọ̀rọ̀. The only thing tí ìjà tó wà láàrin ọmọ méjèèjì, Dorcas ló ń jealous Alujo. Alujo ti ń bọ́ pátá èèyàn kan náà ọmọ odó yẹn. Dorcas ò move on. Ìtí ẹ sábọ̀dù sọ pé ó fọkùnrin kan lẹ̀ sọkùnrin kan. Ẹ sábọ̀dù Dorcas ò fi ọkùnrin kan lẹ̀ fọkùnrin kan. Dorcas máa fọkùnrin sílẹ̀ torí pé ó ti rọ́kùnrin yẹn pẹ̀lú obìnrin míì ni. Kó tó ṣẹlẹ̀ nìyẹn. Ìjẹ́ mi àti Dorcas ò jù yẹn lọ. Ìgbà tí mo gbọ́ pé mi àti Fọláṣadé jọ sọ̀rọ̀, a lè sọ̀rọ̀ ìfẹ́. Ọ̀tọ̀ nìkan tí mo rí pọ́n fẹ́ pa Ṣadé ńgbà yẹn, mo rí ṣáàtù sí. Mo dẹ̀ bá Dorcas pé wá ò lè ṣe báyìí fọmọdé. Kí ló dé? Kó tó fàjà mi àti Dorcas ni. I don't need to play any voice here. Ìjà Dorcas pẹ̀lú Ṣọlá obìnrin ní. Lára àwọn ọmọ odó tí Ṣọlá tún bá sọ̀rọ̀. Lára àwọn ọmọ odó tí Ṣọlá ń bá sọ̀rọ̀ ló fàjà Ṣọlá pẹ̀lú Dorcas. Ọmọ ṣe sọ fún pé Dorcas pẹ̀lú Alujo. Tẹ́ni ìjà bá ṣẹlẹ̀ láàrin wọn. Alujo tí ń bóbìnrin mi sọ̀rọ̀ náà odó ń bẹ̀yẹn ni. Òun ló wá sọ pé èèyàn kan jealous.
ìyàwó èrè gan lórí social media boss lady boss lady. wèrè kan wá sọ pé mi ò fẹ́ fẹ́ Dorcas ò fẹ́ fẹ́ mi hell no. Hell no. Hell no. Ẹ ti ya wèrè gan. Aṣáà rẹ̀ sábọ̀ tó ń gbójú síta láì lo fíútà. Alábìíkẹ́ tó gbé síta tó ń gbójú síta tí ò lo fíútà náà. Ẹni kí boss lady ń gbójú síta without filter. Kò ní pé wọ́n gbé fóònù wọ́n gbé kámẹ́rà sókè tó ń gbé sí yẹ̀ tó máa wo kámẹ́rà lókè bẹ́ẹ̀ ni pé ẹni tó ń wọ yẹ lókè. Gbé kámẹ́rà sílẹ̀. Ojú lọ kojú bọ̀. Oṣù ilẹ̀ ń ṣe ń ra àwọn onírà àwọn. Kò sóbìnrin tó ugly o kò sóbìnrin tí kò fine but at least have self-confident. Ní confident nínú ara ẹ bọ́lọ̀ ṣe dá ẹ. Dorcas nípò wò sí ní kùjẹ òun dóko lọ. Ṣé fún mi bí tí wọ́n wá parọ́ mọ́ ẹni. Tẹ́lẹ̀ mi èmi interview o. Fún mi bí tí wọ́n rí ẹ nínú kùjẹ àbí kò rí ẹ nínú kùjẹ. Dorcas tẹ́lẹ̀ mi máa ṣọ́bílẹ̀tì lọ́la fún mi bí tí wọ́n. Fún mi bí tí wọ́n wọnú ilé wá bá ẹ nínú kùjẹ àbí kò wọnú ilé wá bá ẹ nínú kùjẹ. Tó ìdọ́gàn òun wọlé wá bá ẹ nínú kùjẹ náà. Ó lè gbérò kalẹ̀ fún yín pé òun ò sí ń bẹ òun dóko lọ. Ẹjọ́ tó lọ lọ́hùn. Kí ló wá lọ 21 days l'Abuja fún? Ẹ ṣe ponú báyìí náà. Ẹ ṣe ponú. Look, there is nothing to be ashamed of. Nothing to be ashamed of. Tí kò bá ti ṣẹlẹ̀ ó dé bá hàn. Èmi ò sọpọ́tì Màrín Ìbádéjọ o. Tó dàbò náà lójú kòkòrò owó. Ṣẹlẹ̀ màmá Esabod. Àràbù tí màmá tó máa ń ṣe fún yàn ló kọ́ pọ̀ jù ni. Màmá náà dẹ̀ máa ń parọ́. Màmá foríjì mi màmá o. Torí wọ́n sọ pé àgbàlagbà máa ń parọ́. Ẹ má bínú màmá pé mo lo language yẹn. Wọ́n sọ pé àgbàlagbà máa ń parọ́. Màmá máa ń ṣàràbù gan. Bàtà nìkan sọ̀rọ̀ nípa ẹran òun ṣe ẹran ní ti pé mo rí ó jà òun lé ó lè ẹran. Wọ́n yẹ kí rántí ọ̀rọ̀ tí Esabod ń sọ nípa Maureen péjọ tó wá sílé òun. Pé ó fìdí wọ́ pọ́ọ̀sì kúrò lé òun. Ṣé Maureen ẹ̀ máa jalè lóòótọ́? I'm not saying, it's just hard to believe. Gbogbo ọ̀rọ̀ tí màmá bá ń sọ pé màmá ń sọ òdodo ọ̀rọ̀. It's hard without evidence. Àbẹ̀kẹ́ báwo ni my dear? Tolú ṣòwà lórí ẹ̀ ń bẹ̀ yẹn. It's hard. But how do you go to somebody's farm and go and sell five cow? Bele, my dear. How do you go to someone's farm and sell 5 cow?
ó sọ̀rọ̀ mọ́ ó wá ń fẹ́ máa fi Maureen ṣẹlẹ́yà pé ó sùn kù ó wà ń koríkiri ó ń fọ toilet. Dorcas, tell your fans pé wọn náà taste a bit of it. What it felt like. Ìṣòro ẹ̀ ló yẹ kó máa sọ̀rọ̀ kó máa monkey you now. Things happen to people in life. People live with it and move on. Ọ̀rọ̀ how many years ló wá lọ ń gbé padà ló fẹ́ bá sọ sórí ẹ̀? Ọ̀rọ̀ how many years? Ní mo ṣe wò pé kí ni ọ̀rọ̀ wo ló ń sọ lórí social media? Topic wo ló ń tì? Where is that integrity? Where is that integrity? Ojú ti ń jábọ̀ má bínú. Ojú ti ń jábọ̀. Where is that integrity? You can just kò máa ṣe fàájì lórí social media. À ń sọ̀rọ̀ alágbo, à ń sọ̀rọ̀ Maureen. Ó lẹ́nu ọ̀rọ̀ Dorcas anymore. And I think that's what people refuse to tell you and say the way they're supposed to tell you. Ó lẹ́nu ọ̀rọ̀. Ó ní credibility, ó ní credit. You are worse than every other people to fẹ́ máa sọ̀rọ̀ wọn. Let's keep it honest with you and let people tell you the way it is. Ọlọ́run ti gbàdúrà ẹ one way or the other. Gbọ́mọ ẹ̀ kò fọmọ ọlọ́yàn tọ́jú ọmọ face life ẹ. Because Taba lọ́wọ́ pé Alujo ló lọ́mọ confirm. Àbí Alujo wá bọ́ síta. Àbí someone like your manager ó bọ́ síta ó sọ̀rọ̀. Ọmọ history ẹ ló máa judge ẹ. History ẹ ló máa judge ẹ ò lè wẹ̀ mọ́. Look at it tonight. Ẹ sábà sọ pé òun lòún fẹ́ lọ́ọ̀yà. Pàtàkì máa tú. You are indeed olólọ́yà ẹ. Ọlọ́lọ́lọ́ represent ẹ ní Ìlọrin. Do you want to come out and debunk that? Àwọn big sound ló ń lò lọ́wọ́ lọ́yà abúlé yẹn. Àwọn big sound ó lè lọ 21 days ní kò jẹ́. How do you sell this lie to all these dumb motherfucking followers tí wọ́n tẹ̀lé ẹ? Idiot yẹn sọ̀rọ̀ sí mi pé bèbè mi ti níyàwó. Òpònú àgbàlagbà ara ẹ òun tẹ̀lé ọmọ náà ń pe post lady ó rẹ̀ ń gbérọ́ lé ẹ lọ́wọ́. O ò rí kan tó wrong yín bẹ́ẹ̀ bó ṣe rí. Topic tèmi ló fẹ́ mú sẹ́nu. Kí ló wà lẹ́nu tẹ̀ tó fẹ́ sọ pa tèmi? Ọ̀rọ̀ owó ló fẹ́ sọ ojú ìpín wà lójú mi. O ní ìpín òsì lójú ti wọ́ ni. O wá fojú kó atẹ́kùn tèmi ń fojú kó lójú nídìí sí ẹni mọ́tò bí pé òní sí lójú ẹ. Àwọn lẹ́nu rúrùn olójú púpọ̀. Olóbò rúrùn onílá lóbò. Ẹ ṣe dàgbàlẹ̀ nọ́gbọ́n. Ẹ bá wo bẹ́ẹ̀ ṣe rí. Ẹ bá mọ̀ pé ti gbó. Filter pancake wíìgì ló sì gbé yín wọ ṣe ló sì jẹ́kẹ́ ní shape. Ẹ dàgbà ọmọ inú yín wá
ọmọ 40 years ti wá ó wá ń darí sọ́tún darí sósì. I don't use any of those lawyer àwọn big stand mò ń lò. DJ YK wọ́n lè wò ń purọ́ wọ́n ń purọ́ gan lórí social media o. Social media ilé irọ́ ilé bàbá irọ́. You really want to believe people on this social media? At your own risk. You know, ìjọ tẹ́rù wọn ti kọ́kọ́ bá mi lórí Facebook yìí. A wà nínú group. Ẹnìkan nínú group yẹn ló lọ gbọ́rọ̀ títà. Ó dẹ̀ ń búra wọn lórí fóònù fọ̀rọ̀ wa lẹ́nu. Ó dẹ̀ fi ayé ẹ̀ búra fọmọ búra ṣépè búra. Big tẹ́lẹ̀ gbọ́ bàbá èpè bàbá kéèyàn máa búra bàbá láì pè kéèyàn máa po èpè kéèyàn máa búra gidi èpè ṣépè fúnra ẹ̀. Kéèyàn máa ṣépè fúnra ẹ̀ pé ó ń búra ní o just to tell us pé òun kọ́ lòun ṣe. At the end of the day o ṣe. Ṣé bẹ́ẹ̀ ẹni tẹ́yìn mọ̀ Dorcas fúnra yín ló ń fẹ́ rárẹ̀ Dorcas fúnra yín ló ń fẹ́. Ó ní kò sí kan tó jọ bẹ́ẹ̀ mú ní ọmọdé ìwèrè ní ẹni. Ta fojú rí. A ní kò jọ sílẹ̀ kò sí kan tó a ní kò jọ. Mo ní mi bá mi tọ́lá ní. Àlá ṣé mo ń lára ni. Ṣé mo ń lára ni tọ́lá ní? A ní kò sí kò tó jọ tó bọ́ sórí ṣúṣẹ́, ó ní kò sí kò tó jọ kò jọ. Mo ní tèmi bá mi. Wọ́n parọ́ lórí Facebook. Òun lẹ́yìn tẹ̀lé wọn. Ẹ̀yin tẹ̀lé wọn onírọ́. Wèrè ní wèrè. Ẹ la fi mílẹ̀ pẹ̀lú 30 viewers mi o. Ẹ la fi mílẹ̀ pẹ̀lú àwọn èèyàn mi. Wọ́n bí wọ́n ní kí wọ́n fẹ́ parọ́ fún mi kí wọ́n fẹ́ lose. Láti parọ́ kí wọ́n fẹ́ gain tó bá parọ́ fún mi. We are cool, man. Àbúrò mi ẹ̀gbọ́n mi bí brother mi. Sister mi. Kí wọ́n fẹ́ parọ́ fún mi fún ọmọ mi. Kí wọ́n fẹ́ gain tó bá parọ́ fún mi. Àbẹ́mi náà parọ́ fún wọn. Kí wọ́n fẹ́ gain. Àti ìwé ọkọ náà feed me now. Èmi kọ́ mo ń feed wọn. So why would I lie to them? Why would they lie to me? You don't need to be here. If that's who they are. I don't need to turn the camera on and come and talk. If I want to come and lie to them, for what? Dorcas ò ń parọ́. Ò ń parọ́, stop it! But did I blame you? I don't blame you. I blame those fools. Those fools. Our foolish people here. That they see you as somebody. I want to go to Berigbe. Dorcas ò ní lọ stay. No, I want to go to Berigbe. Ọmọ. Kí ni Berigbe yẹn dùn ni? Tó bá dùn ò ní sunkún bó fẹ́ lọ sí Berigbe. Wọ́n sọ pé wọ́n ló wá fẹ́ bọ́ Àbíkẹ́ pé lọ dúkú ọba odidi first class ọba. Àbíkẹ́ ò lọ́kọ ńlé. Àbíkẹ́ ò ní tó bá tẹ̀ wá sọ pé òun ní ọkọ kò bọ́ sórí social media kó sọ pé kò wá sọ pé òun ní kò claim pé òun ní ọkọ ńlé tó bá wá dún okó ọba first class kò sóhun tìjú mẹ́
orí lè máa gbàdé o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń pè pé orí ò gbàdé bí a kò hàn fẹ́ sílé as olórí àìmọye olórí kẹ̀ tó wà ní láàfin ọba tí wọ́n ṣe normal engagement but olórí ni wọ́n. Ó parọ́ kú jọ ọ̀rọ̀ wo ló fẹ́ fi búyàn ẹni wo ló fẹ́ fi sọ̀rọ̀. girama bẹ́ẹ̀ ni tálùjọ bá tí wàá confirm ẹ̀ ó sì máa dúró lórí irọ́ yẹn pa ni ó máa dúró sórí ẹ̀ pa tálùjọ bá tí wàá confirm ẹ̀ ó sì máa jókòó pé kò sí kan tó jọ ni confirm nìyẹn bó ṣe wà yẹn kò ní confirm ẹ̀ tí tálùjọ bá bọ́ síta wá sọ kò lè tí pàtó ní bọ́ síta tó máa sọ̀rọ̀ yẹn pressure máa bọ̀ lára Alujo náà lè escape ẹ̀ the same godmother wọn GEC tó wà lẹ́kọ̀ọ́ yìí according to bá ṣe gbọ́ ó pẹ̀lú kan tó fàjà màmá GEC àtàlùjọ náà Dorcas sọ̀rọ̀ kan ní sorry excuse me ó sọ̀rọ̀ kan ní àná and I listening to you pàtó sọ̀rọ̀ yẹn mọ́ pé kẹ́yìn dẹ́ ponú ṣá God forgive me ó ponú o nípa why will you even say this ọ̀rọ̀ ọmọ Dorcas ò ṣèyàn you really know how to put people under the bus. How to throw people under the bus. Alujo sọ̀rọ̀ yẹn náà. Gbé mi sábẹ́ bọ́ọ̀sì ọ̀rẹ́ wa ń throw mi under the bus. Alujo kọ́ lórí fún ẹ. Ó sọ̀rọ̀ yẹn lánàá. Ó ní mọ́mí Ẹ̀bùnmi Adam. Ṣé àti kíní kan ẹ̀wẹ̀lé àbí ẹ̀wẹ̀lé ọ̀bìkì tó sì dẹ̀ ló pé ó ní the only reason tí wọ́n ṣe ń bá ẹ jà ní nítorí Esabod ó ní the moment tó bá bẹ̀rẹ̀ sí ń bá Esabod jà ó ní they will come back. Why will you say such a thing? Why will you say such a thing? Now, you said that word yesterday. You still went on the post tí Bùnmi Adam yẹn ṣe ó lọ comment ńbẹ̀. After you have made that woman look that ó sọ̀rọ̀ yẹn kí Esabod ó wá wo woman pé ẹni èṣù. So ó subject wọn sí bully. Your own follower, your own fans, your own supporter, ó dẹ̀ mú mọ́ ó dẹ̀ gbé wọn sẹ́nu kìnìún kí Esabod ó lè gé wọn jẹ. Ó subject wọn fún bully lọ́dọ̀ Esabod. Your own follower supporting you emotionally with their time, financially, with energy and the spirit. Nothing support them. Ó dẹ̀ sọ wọn under the bus. Why would you say that? That is wickedness. Only, you are not loyal. Hence, you will never find anyone that will be loyal to you because you are not loyal to yourself. Fọlákẹ́ mọ pátá ẹ̀ ó mọ kọ́lọ̀ pátá ẹ̀ ó mọ létí náàsì ń kọ́ náàsì
As I was showing Shayo and Isha, Umoleti nothing. Number mommy. Of course, my number mommy, the manager now. The same person. No, true, everything to share the money. I'll tell you now. Èmi máa sọ kíní kan fún yín, ẹ lọ kọ sílẹ̀. There is something going on between Folake and Alujo. Hello, keeping it honest. Hello, mark it down. Something must be going on between Alujo and Folake. Òun ló fà kan tó ń ṣẹlẹ̀ láàrin Dorcas nísìnyí àti Alujo àti Folake. Ẹ forget gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ pé Folake ń sọ fún nǹkan àbọ̀nbọ̀n nǹkan sọ̀rọ̀, ọ̀rọ̀ tí kò sọ̀rọ̀ tí Folake fẹ́ sọ tọ́wọ̀n kan ti sọ tó jù yẹn lọ tí Dorcas kan ti sọ tó jù yẹn lọ. Ọ̀rọ̀ okó àtòbò tí fẹ́ máa wọ̀ láàrin Alujo àti Folake ni ara Dorcas ò lè gbá mọ́. Kó tó ń fàjà Dorcas bọ̀ ti Folake ni àti Alujo. Ẹ lọ kọ sílẹ̀. Hopefully we will get there. Hopefully we will get there. Dorcas wọ́n ti máa gbé ni. Ẹ sábà tó sọ̀rọ̀ kan. But ẹ sábà tó sọ̀rọ̀ kò make ọ̀rọ̀ yẹn clear for a lot of people to understand what she was saying. Do you guys, I don't know if you guys remember that this is the same Alujo. Dorcas ti bu Estabod. Ó ti bá Estabod jà nítorí Alujo. Alujo tí wọ́n wá ń bá jà nísìn. Estabod try láti settle ẹ̀, panu ẹ̀, rescue ẹ̀, protect ẹ̀. Ìwọ Dorcas gbàgbé kó ti bá Estabod jà. Ó ti throw shade sí Estabod nítorí Alujo. Pàdé kìíní yẹn ṣì ń dùn mọ́ ẹ lára ń gbà ẹ́. Alujo òun lọ́gbọ́n. Àwọn loyalists tẹ, àwọn supporters tẹ, ó sọ fún wọn, ó sọ lárí lifestyle pé kọ́kọ́ fuck up. Alujo is loyalist. Alujo stood by you. Alujo ló wá ṣáná fún, ló ṣáná lifestyle fún, ló wá ń gbé ọ̀rọ̀ tó wà láàrin wa àti godmother ló fẹ́ fi bá yé ẹ̀jẹ̀. Ká ní gbogbo bọ́ọ̀ sá fẹ́m kó wá da ẹ lóhùn pẹ̀lú orin ni. Ó fẹ́ knock bọ̀bọ́ yẹn down ni. Dorcas, àwọn tí wọ́n mọ̀ ẹni wọ́n mọ̀ strategy tó máa ń lò. You're good for nothing but for yourself. Let's be clear. Don't fight. But, let's have one more. Because you got to breathe. You have to live. Come on, who go depression. Was a phone call last year. If not even 2 years ago. I surrendered the platform. My mom still can bear my auntie. Money Dorcas, she's anybody Dorcas will jam. Alujo take a time. I think Alujo is giving her what she wants. Jam. The moment Alujo for him got to femo, I'll be in Shelley.
àwọn ìṣẹ̀lẹ̀yà rẹ̀. Wanguye. Ozo Nation is big. Ozo Nation stand on your lane. Ẹ̀yin wò ló tù. Ẹ máa ń tọ́ra yín gan. Apart from àwọn tó pera wọn Godfather ẹ̀. The rest of those people out there, they are one beggy tó ń kúrò nínú. Oní manager òun fún manager ní 100,000 every month. Kí ló ń bẹ manage in Nigeria? Property tó ní. NGO charity home tó ní. I'm going to have to cut it here. Because orí mọ̀mọ́ tó ń pè ní mọ̀mí GEC àbí Golden Agent kí lẹ́ ń pè. It's quite unfortunate pé ọ̀nà ọmọ̀jẹ̀bú náà wọn náà. Quite disappointed. But I'm not surprised. Amúrú wọn. Amúrú wọn. I'm not surprised. Ìtìjú ti kúrò lọ́rọ̀ yín. Nǹkan àpọ́nlé ó ti kúrò lára yín. Ẹ ti dẹni ẹlẹ́yà. Kò tí kò tó ń respect lára yín mọ́. Kò tó tán lè hàn náà kò sílẹ̀ mọ́. Ẹ kò wàṣà. Ẹ wá rí ara yín bí ẹ wá sọra yín di èèyàn ńlá celebrity. Tọ́wọ́ àti celebrate ń jọ birthday yín. That make you celebrity. Tó pọ̀ happy birthday wọ́n ṣe happy birthday fún yín lọ́tún lọ́sì. Ìyẹn ló wú yín lórí ló jẹ́ kẹ́ rò pé ẹ jẹ́ èèyàn ẹ bẹ́tà jọ ohun tó ń wò yín lọ. Most of àwọn tó ń follow ẹ wọ́n máa sọ fúnra pé ìkan tó ń ṣe Dorcas àwọn ò ní lè ṣe. Irọ́ ìkan dọ̀tí ni àwọn lè ṣe. Àwọn wọn ní owó tó ẹ wọn ní popularity tó ẹ. But wọ́n mọ̀ pé wọn ò ní lè ṣe ìkan dọ̀tí tó ń ṣe yẹn. Wọn ò ní lè jẹ́. Ìyẹn ló ṣe rí some of those people tí wọ́n follow ẹ tí wọ́n ti kúrò lẹ́yìn anything. Ìyẹn ló ṣe rí some of the people tó yẹ pé wọ́n ṣe ń follow ẹ lọ́wọ́. Wọ́n refuse to accept pé wọ́n ti lọ Alujo ti bọ́ pátá nídìí ẹ̀. Wọ́n refuse láti gbọ́. Alujo bọ́ pátá nídìí ẹ̀. Wọ́n refuse. Wọ́n fẹ́ believe ẹ̀. Kò ìpọ́nlọ̀ mi ò mọ̀. But they refuse. Gbọ́dọ̀ bá mi sọ. Kò sí pé wọ́n mọ̀ pé ó bọ́ pátá. But wọ́n refuse to accept it bó ṣe ó happen. Wọ́n mọ̀ pé ó ṣẹlẹ̀. But they just brain wọn ò lè process there to acknowledge and to accept it. Pé no, ó happen. That is how they are living with you. They are following you. Kìíní yẹn ló ṣe wà lọ́pọ̀ lọ́n fi ń follow pé no kò ṣẹlẹ̀. Wọ́n mọ̀ pé ó ṣẹlẹ̀. I don't want to accept it. Until Alujo bá pọ́nà pé ó ṣẹlẹ̀. Ìbànújẹ́ máa wọnú ayé wọn bẹ̀rẹ̀ sí ń sunkún. Wọ́n fẹ́ fetí gbọ́ túrẹ̀ lọ ṣe ń jajà pé no. Wọ́n fẹ́ fetí gbọ́ pé ó ṣẹlẹ̀. And you know this. Mo pẹ́ lọ́lá yóò lè parọ́ náà. Kí ni mo pẹ́ lọ́lá fẹ́ gé ní tó bá parọ́? O tó lè ṣe lẹ́gbẹ̀ẹ́ òun lórí bẹ́ẹ̀dì. Pàtàkì àwọn ògbọ́n lòun wò ó lòun yọjú bẹ́ẹ̀ wò kí lè lẹ́yìn ọmọdé yìí máa sọ lẹ́nu. Èdè lọ continue marathon nínú pa.
Ah, Mokola, I look make case here for me, but she justice for case you are not alive. Straight from the so she justice for analysis. But the boyfriend from the heart again was like, yeah, me baby kilo. Mokola, what were you thinking? Anybody mind there? Oh, Pokwe. Kere. But you know, it's long. And don't get it wrong. Joe was not wrong for Alujo. There's nothing wrong with Alujo. But I think at least if you did, you should be proud of it. Abike why the phone would do over. The only thing we want fair walling. And the type of charisma that became big on, I mean, go near expect I became on the Joko 3 years of Yoruba. I never became only ballet. I never ballet, could you go starving? I became only Joko starving. I never ballet too. Don't try anything, but I never ballet too. But at least, we should be proud of it. You can't look big. Ìjà wọ́n ní bẹ́ẹ̀ bá sọ lódò àmọ́ ohun tuntun ẹja ńlá làbí kẹgbé ẹja ńlá ló gbé o gbẹ̀rígbẹ̀ ni wọ́n gbé boss lady ọ̀rẹ́ mi ní Alujo dà Alujo sí fóònù mi. Ọ̀rẹ́ mi ni ẹ fílẹ̀ fún mi. Onda. Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi ni ẹ fílẹ̀ fún mi. But she don't tell the community. I beg you. I'm about. I beg you. If I hear me. Ó lágbára o. Àìmọye okun ìjà tí mo ti bẹ́ẹ̀ pé èsì ọ̀rẹ́ mi tó bá sọ pé òṣèré èmi náà ṣòro èmi padà o. Àìmọye okun tó ìjà tí mo ti bẹ́ẹ̀ pé èsì o. Àìmọye kan tí ó kàn mí lọ́wọ́ tí mo ti. Ọ̀rẹ́ mi ni. Ẹ gbìyànjú kẹ́mi yín gùn. Ọ̀rẹ́ mi ni. Ó bá dé wá ṣàánú. Tàbí ní sùúrù. Ṣé o náà lè yá? Bó bá wà. Bó bá wà. Ìbà olóhùn bá. Torí gbogbo wa ò lè lówó, gbogbo wa ò dẹ̀ lè kọ́lé. Èyí tó Ọlọ́run bá ti ṣe fún ẹ bóyá gbà bẹ́ẹ̀ ní Ayíǹde. Àwọn tèmi lórí black àwọn pọ̀ rẹpẹtẹ wọ́n ṣe ń wò mí wàláì wọ́n wọlé ta ṣerú ẹ̀ torí pé mo jù ẹ́ lọ mo fọkùnrin ọ̀hún tó lè ṣe ọ̀rẹ́ mi náà ọ̀rẹ́ làwọn máa.
ṣe àwọn ìjáwó ọ̀rẹ́ làwọn wà ọ̀rẹ́ mi ò lè mú mọ́ra. Odidi bọ́ọ̀sì lè ní. ṣé bẹ́ẹ̀ mi kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ ṣé nǹkan tó kọ́ fi ṣe balẹ̀ táyé fún mi nìyẹn. Ọ̀rẹ́ mi. wọ́n ń bó lórí ìjà má gbé gẹ̀ẹ́sì. ẹ̀yin ọ̀rẹ́ ó sún mi gan ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ gangan ọ̀rẹ́ mi ò lè gbà mọ́ra ó tún wá bí báyìí kò lè fi mí ṣeré ìwà ẹ̀ àwọn èèyàn ló fẹ́ dà ní ìwà arú ọlọ́run ó láìkì. Kò lè fi mí ṣeré ó láìkì mi gan ó láìkì gbẹ̀rígbẹ̀. Èmi sọ kò sí kan everybody fẹ́ bá ṣùsí ìṣẹ́lá ẹ̀yin tẹ́ ń follow ẹ̀ ẹ̀yin lẹ́gàn because ìkọ́ tó ń rí gbà nígbẹ̀rígbẹ̀ ẹ̀ lè fún ṣe rò pé owó tẹ̀ ń fún Dorcas ni do you think that is enough? Ìkọ́ tó ń rí gbà nígbẹ̀rígbẹ̀ ṣe lè offer ẹ̀ èèyàn mélòó nínú yín ó lè bọ́ pátá sílẹ̀ tó fẹ́ bọ́ pátá Dorcas tó fẹ́ súnmọ́ ẹ lè offer ẹ̀ náà so gbẹ̀rígbẹ̀ wà available láti offer ẹ̀ so ọ̀rọ̀ kó la pẹ́ náà lọ́sàn pé àmàfẹ́ wa fẹ́ ní sọ. kí ló dé kóra yín wà ní kí ló dé dáàdi wọn lókè lọ́wọ́ yín náà tún wà ń bí mo rí gbogbo yín dáàdi wa ẹ má dà yín mi àbọ̀rẹ́ mi rú síbẹ̀ ńgbà tèmi àti ẹjọ́ wà ọ̀rẹ́ mi ni ó mọ̀ amọ̀ràwà wọ́n náà wọ́n. ṣé ẹ gbọ́ dáàdi wa. àsìdègbò wọ́n lè máa brag fún yín lórí social media òkùnkùn mi ọ̀rẹ́ mi ni ó ti yẹn wéé rí nìyẹn. why no fine why no be sabi wabi no be do you no sabi anything do kò lè so òyìnbó ọlọ́kadà ní gbẹ̀rígbẹ̀ ló ń gbé ọkà ẹ̀ sì kírun mi gẹ́ lísìn tọmọ táníkà kan bá wa o Àyìndé mi sì kírun tó bá mọ ohun tó ń ṣe ọmọ táníkà adolówó adọlọ́lá ẹ wo ọ̀rẹ́ mi nǹkan tó bá wù ẹ́ kó sọ ara ń tá ní pàdé mi mo mọ̀ kó ń pè ní Àyìndé sì kírun mi kó gbọ́ o. kí ni mo sọ fún ilé kan ọ̀rẹ́ mi ṣó gbọ́ ara ń ta ẹ̀ ní ó ní ara ń ta ẹ̀ ní ọ̀rẹ́ mi kí ló ń tẹ́ lára mo sọ lẹ́ẹ̀kan mo ní kan tó bá fa ìjà wọn méjèèjì obìnrin kan Alujo ti kọ́ ní sóbìnrin kan ni ara ń ta ni ara ń ta ni. gbóhùn sókè Alujo. ọ̀rẹ́ mi máa ń gbọ́ ó ń dùn ẹ̀yàn gangan ni ìwọ́de ló fa ọ̀rẹ́ mi lísìn ó lè máa fojú mi gbolẹ̀ lọ́dọ̀ wọn ti ẹsẹ̀ mi ò ń ṣerú rárá ó mọ̀ náà àwọn kan máa fọpọlọ sí Àyìndé Síkírù ẹ pè é lọ́gà tí ó jọra tèmi kò yẹ ká ẹ pọ́n mi lé sórí táyìn. báyìí tó rí pé kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi ní ẹjọ́ group lèmi àti ọ̀rẹ́ mi ní etí ni wá etí kí ló ṣẹlẹ̀ ṣé kí sá fún jẹ́gà. swa má jẹ́ gbọ́ group lèmi àti ọ̀rẹ́ mi ló jẹ́ mo lọ́rẹ́ mi ní èmi àti láàrin lórí social media báyìí ọ̀rẹ́ mi ní ó rí pé gbogbo yìí ṣe láìsọ àti ẹ̀mí ò débẹ̀ mi ò comment mo ní discipline ọkùnrin ní mi Àyìndé Síkírù mi mo dúró dáadáa ẹ̀hún náà ní kí ló ṣẹlẹ̀ gangan ọ̀rẹ́ mi ní girlfriend mi ní kí ló ṣẹlẹ̀ gangan ọ̀rẹ́ mi kí ló dé tó ń sá kìtìkìtì kí ló dé tó ń sá
gùrùgùrù mi ò lè bá ìjàkùn lẹ́sìn kírun mi kó o máa gbọ́. ọ̀rẹ́ mi àtijọ́ wà nígbà kan àtijọ́ ń ṣe dáadáa kó tó di pọ́n ará abídé. ọ̀rẹ́ mi nígbà kan tó bá fẹ́ sùn tó o bá ti gbóhùn mi ò ní lè sùn. ló bá tán tó o bá ti sùn tó o bá ti gbóhùn mi àlùjọ ò lè sùn. ẹ wá béèrè pé níbo ni voice nurse wà ń gbà yẹn àbí bàbá ọba torí ń burú ni ṣọpọlọ yóò pè ní ṣé wọ́n tó máa ń da yín lọ́pọlọ lórí ṣé kò yẹ kẹ́yìn náà lọ́pọlọ yín. ọ̀rẹ́ mi tó bá gbóhùn mi ńgbà kan ò ní lè sùn. This is after when she came out and tell you wípé this we are talking about a little bit just a year after incident Ṣọlá tó wá claim wípé òun àti nurse ní issue ńgbà kan lòun àti Ṣọlá fi come together. Now òun àti nurse ti padà together, right? Time tó ń sọ̀rọ̀ yẹn òun àti according to bó ṣe ń sọ òun àti nurse ti padà ń gbà yẹn wọ́n ti jọ wà together. So during the time tó wà sí nurse ti jọ padà ṣe time yẹn náà ló wà àlùjọ tó ti jọ come together tó yẹ pé tí ò bá gbóhùn àlùjọ kò ní lè sùn. Are you not connecting the dots together? Tó make sense. ọ̀rẹ́ mi tó bá ti gbóhùn mi ò ní lè sùn. Níbo ni nurse wà tí nurse ò lè máa ṣe duty àtọkọ ọ̀dẹ àbí bàbá ọba? Why is Alujo voice matter for her to sleep? Why is Alujo voice do matter for her to sleep? ẹ̀yin dáàdi wọn ṣe ń gbọ́ nǹkan tí ò yé yín ni pé ṣàárọ̀ rẹ̀ mi yẹn nígbàgbọ́ Àyìndé Síkírù ń gbọ́. tó bá fẹ́ sùn o tí o bá ti gbóhùn mi kò ní í sùn. ṣe gbọ́ ó sọ loud and clear tí ò bá ti gbóhùn mi kò ní lè sùn. ẹ̀yin dáàdi wọn ṣe ń gbọ́. ṣàárọ̀ rẹ̀ mi yẹn tilẹ̀ bá a mọ́ a tún bá mi sọ̀rọ̀ o. tó bá tún sùn tó bá jí tílẹ̀ bá mọ́ ó máa tún bá mi sọ̀rọ̀. Níbo ni nọ́ọ̀sì wà? Orí yín ti burú. Ẹ̀yin ìyá yẹn orí yín ti burú. Àti wọ́n tó wá ṣe ṣòó fún mi yẹn orí ẹ̀ ti burú. Orí yín ti burú. Tó bá ti gbóhùn mi kò ní lè sùn. Tó bá tún wá jí ohùn mi ló kọ́kọ́ fẹ́ gbọ́. Àwa náà ti ṣòro ẹ̀rí náà. Àmọ́ bó ṣe ń lọ àti ṣòro ẹ̀rí. Lálùjọ ọ̀rẹ́ mi tí mo òun yẹn ẹ rí bó bá tún jẹ program á ní òun yẹn nìyẹn jẹ́ ń gbóhùn Àlùjọ àjùlọ ṣe é wà ní jẹ̀dá. Ó wá ṣe bẹ́ẹ̀ wọ́n gbogbo ara ti ṣe rí. Àmọ́ létí kan lórí airpiece and then máa ṣe live show. Àbámi olúra pátá olùṣọ́lára pátá. Mo rí kọ́mẹ̀tì yín ẹ̀gbọ́n. Mo rí kọ́mẹ̀tì yín níbi. Mo rí kọ́mẹ̀tì yín náà kì í fi kọ́mẹ̀tì yín wọ̀nyí. Mo rí kọ́mẹ̀tì yín mo lẹ́gbọ́n mi. Ẹ̀yin náà lọ kọ́mẹ̀tì. Ẹ̀gbọ́n mi, mo rí kọ́mẹ̀tì yín bí báyìí lórí show yìí. Lórí fídíò yìí mo rí kọ́mẹ̀tì yín ẹ̀gbọ́n mi. Ẹ wò kọ́mẹ̀tì yín mo rí. 2 years ago, that was 2 years ago nìyẹn ẹ̀gbọ́n. Congratulations to brother mi Alujo. I wish both of you a good luck in Jesus' mighty name. Amen.